Aláròyé máa wí o. Michael dèrò kóòtù l'Ákúrẹ́, àbúrò ìyàwó rẹ̀ ló fipá ṣe kinní fún nínú igbó. Adájọ́ kóòtù májísírèètì tó fìkàlẹ̀ sí agbègbè Òkè Ẹ̀dà nílùú Àkúrẹ́, onídàájọ́ Kọ́láwọlé Àrò, ti ní kí ọkùnrin ẹni 30 ọdún kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Michael Olúwafẹ́rànmi lọ fẹ̀wọ̀n júra lórí ẹ̀sùn fífipá bá ọmọ kékerébìnrin kan tó jẹ́ àbúrò ìyàwó rẹ̀ lò pọ̀. Michael ni wọ́n fẹ̀sùn ìbálòpọ̀ kankan lásìkò tó ń farahàn níwájú ilé ẹjọ́ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 9 oṣù kẹsàn-án ọdún 2024 yìí. Ọmọdébìnrin ẹni ọdún 17 kan ni wọ́n ló bá sùn lágbègbè kan tí wọ́n ń pè ní Òkè Gàrí lójúnà Ìrẹsẹ̀ nílùú Àkúrẹ́ ní nǹkan bí aago 10 alẹ́ ọjọ́ kan nínú oṣù kẹjọ ọdún yìí. Ìwà yìí ni agbèfọ́ba Táíwò Oníyẹ̀rẹ̀ ní ó tako abala òfin 397 àti 392 ní inú ìwé òfin ìpínlẹ̀ Ondo ti ọdún 2026. Oníyẹ̀rẹ̀ ni òun fẹ́ kí ilé ẹjọ́ fi olùjẹ́jọ́ náà pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n títí wọn yóò fi gba ìmọ̀ràn láti ọ́fíìsì àjọ tó ń gba adájọ́ nímọ̀ràn. Nínú àlàyé tí olùjẹ́jọ́ òun fẹnu ara rẹ̀ sọ lásìkò tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò, ó ní lóòótọ́ lòun fipá bá ọmọbìnrin tí wọ́n fi orúkọ bò láṣìírí náà sùn nínú igbó lálẹ́ ọjọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ó ní iṣẹ́ ọ̀kadà lòun ṣe àti pé àbúrò ìyàwó òun yìí ló bẹ̀ òun lọ́wọ́ ẹ̀ láti gbé òun lọ sílé ọ̀rẹ́kùnrin rẹ̀ lálẹ́ ọjọ́ ìṣẹ̀lẹ̀ náà. Láàrin ojú ọ̀nà ló ń ti gbé ọmọ náà yà sínú igbó níbi tóun ti fipá bá lò pọ̀, ṣùgbọ́n òun bẹ̀ lẹ́yìn tóun ṣe tán tóun sì ṣèlérí pé òun ó fún un lówó. Ó ní kíkọ̀ tóun kọ̀ láti mú ìlérí òun ṣẹ fún un ló mú kí ọmọbìnrin náà lọ fi ọ̀rọ̀ náà tó ìyá rẹ̀ létí tí wọ́n sì wáá fi ọlọ́pàá gbé òun. Nígbà tó ń gbé ìpinnu rẹ̀ kalẹ̀, onídàájọ́ Àrò gba ẹ̀bẹ̀ agbèfọ́ba wọlé pẹ̀lú bó ṣe ní kí wọ́n jẹ́ kí olùjẹ́jọ́ sì máa lọ sí ọgbà ẹ̀wọ̀n títí ọjọ́ 29 oṣù kẹwàá ọdún yìí. Olúṣèyẹ Ìyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà sétígbọ̀ọ́ yín.